Ajani Bello àwọn ọmọ ìwé yàrá bàbá yàrá bàbá yàrá ìyá àhàlàní bàbá olúwa yàrá bàbá yàrá bàbá olúwa àhàlàní bàbá. شيخنا بعافية وسلام يا ربنا يا ذا البقاء. bàbá wa lájà ní tọ̀wí lílà wo òmùra rẹ̀. ẹ ti jẹ́ dùnú fún Islam. ẹ tọkùnrin ní ká gbé àyọkà nínú ìwé mímọ́ tọ́lọ̀ ń fa Nabi wa Muhammad innahu sha'irul Qur'an ó sì tọ́ aṣọ al-Qur'an kalẹ̀ fún tani anabi wa Muhammad ari Alfa wa tí wọ́n bá sáré ka al-Qur'an náà ẹ̀dá kẹ́mẹ́ di ogun púpọ̀ àmẹ́sì tu wàhálà bí ó bá da Alfa wa tí mo fọlọ́ ń darí kan wọ́n Yunus al-Oyowi ẹ̀ ka al-Qur'an fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أشري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى صدق الله مولانا العظيم. ẹ lákẹ́ jẹ́ agbẹ́tí tóbi fún Ọlọ́run. gbogbo wọn tó bá gbà pé Kùránì lè tán sọ̀rọ̀ ayé rẹ̀ pariwo Allah kan lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. One. Allahu akbar. ẹ̀kẹta. Allahu akbar. náà nísìnyí báyìí mo fẹ́ hàn wá máikrófóònù fún bàbá wa gbà. a fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run lọ́dọ̀ wọn abẹ́ ni Ọlọ́run èyí tí wọ́n wò fún èyí ọlọ́mọṣàjò ṣe aláǹfààní rẹ̀ ẹ̀ já sàmì dáadáa ọlá àti tóbi rẹ̀ Ọlọ́run má ṣe lè lásọmọ yín láyé má ṣe lè lásọmọ yín láyé ọlá àti tóbi Ọlọ́run ọlá ìníkù Ọlọ́run nǹkan tí ìgbówó àdúrà lọ bàbá lónìí ni
tí n bá ti gbowó lọ́wọ́ báyìí inú mi máa ń dùn anakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بدأت ببسم الله والحمد أولا بدأت ببسم الله والحمد أولا وأزكى صلاتي للنبي محمد أخير وما في الأولين شبيهه أخير وما في الأولين شبيهه عظيم الهجاء طب الفؤاد فكيء عظيم الحجاء طب الفؤاد فكيئه يقاد سراج النور يقاد سراج النور نورا بتاكري يقاد سراج النور نورا بتاكري يقاد سراج النور نورا فنورا يقاد سراج النور نورا فنورا حبيبي رسول الله كل شفاعة حبيبي رسول الله كل شفاعة أجزني أجرني يوم تبلى السرائر وسوق له من اسمه ليجله وسوق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد وأول وآخر وظاهر وباطن ليس العيون ترى وباطن ليس العيون ترى وصليت ألفا ثم سلمت مثلها وصليت ألفا ثم سلمت مثلها على أحمد من جاء للدين حاميا على أحمد من جاء للدين حاميا وجئتكم بالمصطفى
متشافئا متشابها وجئتكم بالمصطفى متشافئا وما خاب من بالمصطفى يتشفع وما خاب من بالمصطفى يتشفع مثلي وأين يكون مثلي ومن مثلي وأين يكون مثلي وأين تراه فاطلبني تجدني وأين تراه فاطلبني تجدني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ẹ jẹ́ gbogbo wa ká tún du ọpẹ́ náà lẹ́ẹ̀kan náà. alhamdulillah. ẹ jẹ́ ká parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a rí ẹnìkankan tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. Allah. ẹ pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Allah. bọ́ ọ bá dá Ọlọ́run mọ̀ lẹ́ni àádúpẹ́ fún gbé ọwọ́ rẹ méjèèjì sókè ó fi pariwo Ọlọ́run. Allahu akbar. ẹ jẹ́ a tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. a dá ọpẹ́ fọ́lọ́run. a sì yìn Ànábì wa Muhammad. ọpẹ́ tí a dá lọ síwájú Ọlọ́run ni pé àkọ́kọ́ ọpẹ́ wa tó yẹ kó ṣáájú ni pé a jẹ́ mùsùlùmí. alhamdulillah. bá a bá sí nínú Islam irú ìjókòó yìí ò lè tọ́ sí wa. ẹlẹ́ẹ̀kejì ó ní pé a jẹ́ mùsùlùmí tọ́lọ́hun fọ̀nà hàn. Allah. gbogbo mùsùlùmí tọ́lọ́hun fọ̀nà hàn náà ni ó máa ṣe ń tà ń ṣe yìí. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ni pé a ṣerú eléyìí lọ́dún tó kọjá láàyè yìí náà. chairman tó pè wá lọ́dún tó kọjá náà ló tún rí wa pè lọ́dún yìí. Allah. gbogbo wa náà lójú wa sì tún pé kì í ṣe túláàsì fọ́lọ́hun pé àwa tá a rí èsì ká tún rí ọdún yìí. wà á ṣá ìdílálàhùn làbùdí àdọ́là ọ̀. wà á ṣá ìdílálàhùn làbùdí.
العبد أضله Masha Allah. وإن كان ذا علم قد علمه سترا. Ọba tí ò pé kí n tá a jẹ́ àti n tá a mà àti bá a ṣe rí kó sọ wá nù láàrin ọdún tó kọjá dàsìkò yìí a dúpẹ́ f'Ọlọ́hun. يضل ويهدي من يشاء من الورى Ọlọ́hun ní sọ ẹni ó sọnù Ọlọ́hun ní sì fẹ́ ẹni tó mànàmáná. وليس على الإنسان غي ولا رشد. Ẹni ọgọ̀ ọ̀dágọ̀ ẹni tó sì gbọ́n ọ̀dágbọ́n Ọlọ́hun náà ní gbogbo ẹ̀. Ọba tó wá ní káwọ̀ wà ń bíbà yìí lọ́dún tó kọjá a dúpẹ́ f'Ọlọ́hun. A sì tún wá ṣe míì náà a máa dúpẹ́ f'Ọlọ́hun o. Ọpẹ́ wa síwájú Ọlọ́hun mọ́sá àmúṣẹ fún wa. Àmín. Ọlá títóbi ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Síwájú ọ̀rọ̀ ẹ jẹ́ á kọ́kọ́ bára wa dúpẹ́ náà. Alhamdulillah. Èmi ọ̀mà bí wọ́n mọ̀ lóore èmi ọ̀mà bó lákàkún ẹ̀ pé láàrin ọdún tó kọjá ọ̀pọ̀ òjò ló ti rọ̀ ilẹ̀ sì ti fà á mu ọ̀pọ̀lọpọ̀ lájọ wà láyé lọ́dún tó kọjá tó ẹ pé lọ́dún yìí tó kò sínú ẹni ó lè wà láàrin wa mọ́ àwọn tí ò sí láàrin wa mọ́ láàrin ọdún tó kọjá wọn ò dá Ọlọ́run ṣe o Allahu Akbar. wọn ò dá Ọlọ́run ṣe àwa táwa sì wà láyé kò sí nǹkan pàtàkì kan tá a ṣe síwájú Ọlọ́run tó fi wálẹ̀ ó fi wálẹ̀ títí dìgbà tásìkò tiwa náà ó tó ni. ما شئت كان وإن لم أشاء. Masha Allah. ما شئت كان وإن لم أشاء. Allahu Akbar وما kabira. شئت إن لم تشاء لم يكن. Gbogbo tọ́lọ́mbà kú sọ pé kó ṣe náà ni ó máa ṣe èyí tó bá ti fi ó máa ṣe kò ní í ṣe agbára wa kọ́ àwa táwa wà ń bí nísìnyí agbára wa kọ́. Binimati Rabbi innani mutahadithun. Ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa la fi ń ríra wa tá à ń bára wa sọ̀rọ̀ báyìí. Binimati Rabbi innani mutahadithun. Àyàfi bá abárẹ́ ni ọmọ ní dẹ̀ra. Innani mutahadithun. Aha. Wa ma qasadati nafsi bi al-fakhra wal-kibra. Allah. Wa ma qasadati nafsi bi al-fakhra wal-kibra. Àfi sóge àfi ṣe yànrà àfi ṣe mọ́tòmọ́tò Ọlọ́run kẹwàá àwa lọ́dún yìí àwa lọ́dún tó kọjá àwa pẹ̀lú gbogbo wa yìí náà ni lọ́dún yìí náà Ọlọ́run tó wá mú wa wá síbí a máa dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. Ẹni ọba máa lọ́pẹ́ abọ́ tí mo ní wọn ó gbé kalẹ̀ ńbẹ̀ yẹn ńkọ́ ẹ gbé abọ́ yẹn kalẹ̀ ńbẹ̀ ẹ sá gbé kalẹ̀ ńbẹ̀ abọ́ tẹ́ ẹ gbé kalẹ̀ gbogbo ẹni ọba mà póun ò ní má darí kankan tó jó wọn ọdọọdún yìí Ọlọ́run ló jẹ́ kó wọn ọdọọdún yìí kó dúpẹ́ f'Ọlọ́run ńbẹ̀ o bí ọba sí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ má dìde jókòó ọba tọ́pa àwọn tọ́pa ó kúkú ń bọ̀ wá báwọ̀ náà. Binimati Rabbi innani mutahaddisun. Bọ́ ọba máa lọ́pẹ́ débẹ̀ bọ́ ọba sì ní ìdí má débẹ̀. Innani mutahaddisun. Allah. Wa ma qasadati nafsi bi al-fara wal-kibra. Wa ma qasadati nafsi bi al-fakhra wal-kibra. Títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run
títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run lórí ayé mi látòkè délẹ̀ títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run lórí ayé mi látòkè délẹ̀ títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. Olúwa títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ayé mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ọmọ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí aya mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ọkọ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí iṣẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. ìgbésí ayé mi lọ́dọ̀ Ọlọ́run. kò sí gbàmígbàmí àdìgbò títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ayé mi látòkè délẹ̀ títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ọmọ mi lọ́dọ̀ Ọlọ́run. òye mi ń lékún lọ́dọ̀ Ọlọ́run. lórí ẹ̀mí mi lọ́dọ̀ Ọlọ́run. ó pa mí lẹ́kún lọ́dọ̀ Ọlọ́run. lórí alájà ni lọ́dọ̀ Ọlọ́run. bàbá wa Àgbáyé lọ́dọ̀ Ọlọ́run. òkè pa wá lẹ́kún lọ́dọ̀ Ọlọ́run. ọlá ń peléke sí lọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀wọ́ ń peléke sí lọ́dọ̀ Ọlọ́run. kò sí gbàmígbàmí ará àdúgbò títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. lórí ayé mi látòkè délẹ̀ títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. tọ́ a dúpẹ́ fọlọ́run jàmá alhamdulilayi. oore tá a dá mà tá a dúpẹ́ sí ọlọ́mọdé ó bàjẹ́ àmín. àlékún oore ìdùnnú mọ́sá túbọ̀ máa ṣe fún wa àmín. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tọ́ láì ní gbára wa ní àsìkò mọ́ bàbá wo aago tó wà lọ́wọ́ wa àsìkò ti lọ èyí tí mo wá fẹ́ kí a mà ó ní pé ọlọ́run tó kó wa jọ síbí báyìí láti ọdún tó kọjá tá a wà lálàáfíà tá a tún wá pàdé ara wa lónìí ọlọ́run mọ́sẹ̀lẹ̀ yìí láti mọ̀ fún wa. àmín. ọlọ́run jẹ́ àsọ̀pọ̀ ọdún láyé. àmín. àmín. àwọn gbogbo àwọn honourables ní àwùjọ wa ń bí lọ́dún tó kọjá náà lẹ́sẹ̀ wọn pé sí bí honourable ẹ̀ tó jẹ́ chairman local government wa Alhaji wa Idris Bọ́lájí Àríyọ̀ ọmọ bàbá mi Àríyọ̀ tọ́lọ́ngàn bá gbé sáàyè yìí òun náà ni ẹni tó pè wá wá síbí abẹ́lọ́hún ọmọdé ni Ọlọ́run yóò dàgbà. Amina. ọmọdé ni Ọlọ́run yóò dàgbà. àmín. ọmọdé ni Ọlọ́run yóò dàgbà. Àmín. má fi lá ìyá lójú. àmín. má fi lá gbogbo ẹbí lójú. má jẹ́ ó máa padà sí ìburú. Ọlọ́run ti gbé jáde nìyẹn Ọlọ́run ò ní tì í mọ́lé mọ́. ọlá títóbi ànábì wa Muhammad. Wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makana aliyya. ọba tí ó gbé Idrisi ta kọ́kọ́ ga kí ló sì jẹ́ kọ́lọ́hún ó gbé ga. innahu kana siddiqan nabiyyan. nínú gbogbo àwọn ànábì ọlọ́run ròyìn kálukú wọn bí wọ́n ṣe jẹ́ ṣùgbọ́n tó fi ròyìn ànábì Idrisa ni pé innahu kana
siddiqan. innahu kana siddiqan nabiyyan. Ọlọ́run ní ẹsẹ̀ rántí ànábì Ìdírísà o. ẹsẹ̀ rántí Ìdírísà o. wazkur fil kitabi Idrisa. Allah. innahu kana siddiqan nabiyyan. ورفعناه مكانا عليا. Àníṣe ànábì Idris Ọlọ́run ńgbà tí Ọlọ́run bá ròyìn èèyàn kí ló tún kù tó tún fẹ́ sọ nípa ẹ̀. Ọlọ́run ní ànábì Idris. innahu kana siddiqan nabiyyan. Ọlọ́run ní siddiqan nabiyya. Masha Allah. Ànábì tó ní òdodo ni ó ní òdodo bẹ́ẹ̀ ló ròyìn ànábì Ismail pé Ismail tẹ́ ń wò yẹn. innahu kana sadiqal wa'di. wa kana rasulan nabiyya. Ọlọ́run ní ẹ tún wo Ismail yẹn náà sadiqal wa'di ni ẹni tí máa tẹ̀lé àdéhùn ni kìí yẹ àdéhùn. Ṣé gbogbo àwọn Ismail tí ń bẹ láyé lókun náà tí wọ́n yẹ àdéhùn? Àmọ́ ta ni ń jẹ́ Ismail? Ń gbọ́. wadhkur fil kitabi Idrisa. Ṣùgbọ́n ànábì Idris Ọlọ́run fi ròyìn ẹ̀ pé siddiqan nabiyya. innahu kana siddiqan nabiyya. Ànábì kan ní tẹ́mi Ọlọ́run dá tí ò fi gbá kan bọ̀ kan nú òdodo lẹ́ẹ̀ máa bá lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà. wa rafa'nahu makana aliyya. Ọlọ́run ní tí mo wò lára rẹ̀ nu lórí òdodo tí ń sọ mo gbé lọ fúnra mi mo gbé lọ mo lọ gbé wo àlìjẹ́nnà ìfúnra mi mo gbé e bẹ̀ òun wàhálà àti ẹ̀ ò sí ń bọ̀ ọ̀rọ̀ afẹ́ kú ká tó dé àlìjẹ́nnà rárá ọlọ àlìjẹ́nnà ní lábẹ́ mi òdodo ló sì bá débẹ̀ òdodo ara ìsọ òdodo ọmọ mi Idris náà ni pé ó ṣàdéhùn síwájú Ọlọ́run pé gbogbo pòkípò tí bá jẹ́ tá a bá wà nù ìjọba tá a bá sì ń bẹ láyé tá a ń bẹ láàyè òun ti bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yẹn lọ́dún tó kọjá òun ó sì máa ṣe ní gbogbo ọdọọdún ìjólódodo rẹ̀ ni bí kì í bá sọ lódodo ǹjẹ́ ó sọ ni pé ọ̀tọ̀ lọ́dún èsín ilẹ̀ ìgbẹ́ lásìkò tá a wà yìí ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ó ní lórí àdéhùn tó ń bọ́ lọ́n ṣe òun gbọ́dọ̀ múṣẹ àwa afọlá tiẹ̀ mo fi tọrọ fún gbogbo ẹ̀yin honourables tí mi ní ṣẹ̀ṣẹ̀ máa ka orúkọ yín bí tí n bá pé bí mo ṣe mà yín àbí bẹ́ẹ̀ ṣe jẹ́ tèmi ni mo fẹ́ máa sọ̀rọ̀ yín á fi yẹn gbàsìkò púpọ̀ ṣùgbọ́n mo fi ẹni ó pè wá yìí mo fi kí gbogbo yín látòkè délẹ̀ mo fi kí gbogbo yín látòkè délẹ̀ àáfàá tó ń bá wa ṣe kínní látàárọ̀ ó ń sọ̀rọ̀ ọmọ mi Basua pé èèyàn kékeré ni ṣùgbọ́n ó ní ó sì lẹ́ńjìn kò wá lẹ́ńjìn ló fi ló débi ó déhùn ẹ́ńjìn rẹ̀ náà ni bọ́n bá béèrè bí ó ti tẹ̀ láyé àwa pẹ̀lú ẹ̀ lájọ lo òkè ọ̀yà àwa pẹ̀lú ẹ̀ lájọ lo ilẹ̀ bí ó ti wá di ibi tẹ́nìkọ̀ọ̀kan wọ́n fẹ́ máa lọ mọ́ ní ìsinyìí àwa pẹ̀lú ẹ̀ lájọ lo ọlọ́run ló ní kó ń mórí bọ́ lọ́hùn ó sì mórí bọ́ ó dé kó báyìí dé ọlọ́run ní ọ bọ́ ayé ọlọ́run ò ní jẹ́ ọmọ padà sí burú o. Ulaika ma'al mu'minin. Alhaji wa Honorable Yemi Ali Muhammad Taofik ọlọ́run wọlé àná Muhammad dáadáa tọ́lọ́ ti fẹ́ nìkan yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ mo fi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ ẹ̀ mo fi kí gbogbo yín lápapọ̀ ọlọ́run
ó ti gbé yín sí tanu kò tún ní lé yín wọlé mọ́ o ẹ sàmì ẹ̀ dáadáa nítorí pé wà tílíkàlà ayyamu nudawiluha bayna an-nas àwọn olóyìnbó wọ́n ní no condition is permanent. wọ́n ní o permanent nígbà tí ayé ọ̀gbà permanent condition ó ṣe wá permanent àbí òru àná permanent ilẹ̀ mọ́ ọ̀sán yìí bó ti dá atọ́ dá ata ríra wa yìí kò wà permanent ńgbà ọba yá lóru ọgbà lọ́wọ́ ẹ̀ kùránì náà wá ní wàtílíkàlà ayyamu nudawiluha bayna an-nasi a máa yí padà láàrin ẹ̀yin èèyàn ni a máa yí padà bọ́ ọba jókòó lórí àga kan mọ́ pẹ́ ń bẹ́ ẹlòmíì ń bọ̀ mọ́ sọ́jì ká ń bẹ́ ẹlòmíì ń bọ̀ àbí bàbá wo ìjọba ìta wà ń bẹ́ ìjọba kínní ìjọba ńgbọ́ tọ̀ àwọn àtàná tí wọn ò change yẹn wá dà yẹ mọ̀pọ́lọ́ ti yọ síìmù wọn dànù nù. فأولئك مع المؤمنين فسوف يؤتي الله المؤمنين فسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. Ọlọ́run ló ní change òun ló ní a change kódà bá a fẹ́ change yóò change wa Ọlọ́run ló ní change kì í ṣe ẹgbẹ́ tó gbé change wá àwọn kan ni wọ́n ní Ọlọ́run ló ní nǹkan ẹ̀ Ọlọ́run ló ní Buhari ara ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ nìyẹn a dìbò fún Buhari lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ni Buhari ń sunkún pé ẹ̀ tún gbé kinní yìí fún mi Ọlọ́run ní Buhari wàtíríkàlà ayyamu nudawiluha bayna máa rè é sinmi lóko yín máa rè é sinmi fúnra bàbá ìyálàyà wọn wà á bá ọ gbà ìyá bá jẹ wọn padà wá bá ọ àwọn ni wọ́n fọwọ́ ara wọn gbé ọ bẹ̀ àgbé bẹ̀ àbá àgbé bẹ̀ wàtíríkàlà ayyamu nudawiluha bayna an-nas a máa yí padà ní láàrin ara wa bẹ́ẹ̀ nìkan bá lò ní ẹnìkan lọ́la ọ̀tọ̀lẹ́ntì ọlọ́tún la ọ̀tọ̀lẹ́ntì olójọ́ mẹ́rin gbogbo ẹ̀ náà ni ó máa yí padà yóò máa yí padà àbí ńgbà obìnrin bá pẹ́ ńlé ọkọ tí wọ́n bá pè lájẹ́ kí wọ́n ní ó máa ṣeun ebi ẹni ó máa lọ ni àbí obìnrin pẹ́ ńlé ọkọ dáadáa ọbọkùnrin ó bóbìnrin ó bólówó ọkọ rẹ̀ wá wò ó pé tọ̀ bá a ṣe ń ṣe inú ilé yìí ọ̀tẹ̀ ńlọ́rùn wo kò sígbà tó ní máa wá lọ ó change ẹ̀ náà nù àbí bẹ́ẹ̀ kọ́ ọ parí ọlọ́run ṣàánú gbogbo wa a ti change bọ́ sí ọ̀nà tó dáa ọlọ́run má yẹsẹ̀ wa kúrò mbẹ̀ lẹ́yìn náà mo wá láti sọ fún àwa jàmá bí ìjọba bá change tá a sì rí àmì dáadáa tí ń jáde lọ́dọ̀ ìjọba tó change kí ló dé táwa tá à ń bá ìjọba gbèlú tá à ní change ẹ wá jẹ́ ká change sí ọ̀nà tó dáa ẹ jẹ́ ká change sí Islam ẹ jẹ́ ká change sí ìwà tó dáa ẹ jẹ́ ká change sí inú re ẹ jẹ́ ká change sí àánú ẹ jẹ́ ká change sí bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká change sí ìgbọ́ Ọlọ́run lọ́kàn ẹ jẹ́ ká change sí ntá Ọlọ́run ń fẹ́ látọ̀dọ̀ ara rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله هذا بيان للناس وهدى وموعظة للمتقين هذا بيان للناس وهدى وموعظة للمتقين. gbogbo tá a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo tá a fẹ́ sọ fúnra wa ń bí lé ní ọ̀rọ̀ Ọlọ́run ni àlàyé ọ̀rọ̀ Ọlọ́run la ṣe fúnra wa Ọlọ́run wá lẹ́nìkankan ò ní gbọ́
ẹnìkan kan ò sì ní tẹ̀lé àyàfà wọn tó bẹ̀rù èmi Ọlọ́run. Wallahu yad'u ila dari salami. Masha Allah. Wa yahdi man yasha'u ila siratin mustaqim. ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ. Yad'u ila dari salami. Ọlọ́run pè gbogbo wa sí ojú ọ̀nà ọ̀la. Wallahu yad'u ila dari salam. ilé ọ̀la lọ́lọ́run pè gbogbo wa síbẹ̀ yìí. Wa yahdi man yasha'u ila siratin mustaqim. èyí tó wá lè bà wá lẹ́rù ń bẹ ni pé ó pè gbogbo wa sójú ọ̀nà ọ̀la. ó wá ní ẹni ó bá wù mí ni o. Wa yahdi man yasha'u. òun ni wọ́n fọ̀nà mà ẹni ó wù mí ni wọ́n fọ̀nà mà nù yín. Ila siratin mustaqim. gbogbo wa láwọn abẹ lọ́hùn ní ìsìn pé ọlọ́run fọ̀nà mà mí o wí bẹ́ẹ̀ mọ̀ mí lọ́lọ́run fọ̀nà mà mí. ń gbọ́ o ọlọ́run fọ̀nà tààrà mà mí. Ọlọ́run fọ̀nà tààrà mà mí. fọ̀nà ìsìláàmù mà mí. Fọ̀nà ìsìláàmù mà mí. fọ̀nà àlìjánà mà mí. Fọ̀nà àlìjánà mà mí. jẹ́ kórìíre mi ó kalẹ̀. Jẹ́ kórìíre mi ó kalẹ̀. Masha Allah. Wallahu yad'u ila dari salami. ọlọ́run pè wá sójú ọ̀nà ọ̀la o. Yad'u ila dari salam. lórí bẹ́ẹ̀ a kúrò níbi nǹkan mẹ́ta. nǹkan mẹ́ta àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́ bá ti yọ kúrò nínú àlámọ̀rí ẹ̀dá onítọ̀hún ó ti mórí bọ́. àrùn tá a sì wí yìí àjogúnbá ni gbogbo ń tá a bá yẹn rìtì láti ibì kan kèé ṣe é yọ dànù. àrùn ni tá àrùn látọ̀dọ̀ baba ńlá wa Nábì Ádámà. alayhi salatu wa salam. bá a bá wo ayé bá Ọlọ́run ṣe gbé ayé kalẹ̀ kò sí nínú ọ̀tàn ṣùgbọ́n àkọ́kọ́ ọ̀tàn tọ́lọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó jẹ́ àkọ́kọ́ ọ̀tàn nínú Al-Qur'an. Ọlọ́run sọ̀rọ̀ Ádámà pé mo gbáyé kalẹ̀ mo gbá àlìjánà kalẹ̀ mo wá ní káádámà ó wà ń bẹ̀ káádámà ó máa gbé bẹ̀. ń bọ̀ ọ́ tásìkò Ádámà kọjá àyè ẹ̀ ńgbà tí ó ṣàdéhùn kò tẹ̀ládéhùn èmi Ọlọ́run ó padà wá lùgbà láta ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ó lùgbà èmi Ọlọ́run ó lùgbà mi. ولقد عهدنا إلى آدم من قبل فنسيا. Ànábì Ádámà gbàgbé gbogbo ntọ́bọ́lọ́ ń sọ gbogbo ntọ́lọ́hún bá sọ ó gbàgbé. فنسيا. ó gbàgbé. ولم نجد له عزما. nítorí pé Ádámù ò ní ìpinnu Ànábì Ádámù ò ní ìpinnu kò ní píríncípù. ó wá fi ignorance rẹ̀ àìmọ̀kànmọ̀kàn ó fi tẹ̀lé ntóbìnrin sọ fún. ẹlòmíín wà tí ò lónímọ̀ràn míì ju ìyàwó ẹ̀ lọ. ìyàwó rẹ̀ ni ó sì yóò tí ń bọ̀ ọba tí ó ti mọ bí òun ó tí dé kó òun ó tó padà lẹ́yìn rẹ̀. Allah. أمهات الخطايا ثلاثة أولها الحسد والثاني الكبر والثالث الحرص. àwọn àrùn mẹ́ta tí ń bẹ lára wa àjogúnbá ni. àkọ́kọ́ àrùn òun ni kèéta. Al-hasadu. kèéta ó ní ọ̀jẹ́ gbogbo wa yìí ó rújú tu ara wa àfẹ̀mí tánra wa tán bẹ́ẹ̀ nìkan bá ń fetí ku ẹnìkan létí nísìnyí láàrin ara wa ń bí ẹ̀mí ẹlòmíì ó sì máa sọ fún un pé ṣé kìí sọ̀rọ̀ mi ní sọ̀hún. àbí àrùn sì ní àrùn ni kìí ṣe páwa fúnra wa la dá a lẹ̀
asiluhu min qabila ina qatala akhahu habila. àkọ́kọ́ ọ̀tàn tọ́lọ̀ ń sọ fún àná Muhammad inú Al-Qur'ani pọ̀ sọ̀tàn àwọn ọmọ Ádámà méjèèjì Kábílà àti Hábílà ọ̀nà wo ló fi sọ̀rọ̀ wọn. watilu alayhi naba abunay Adama bil haqqi idh qarraba qurbana fatuqbila min ahadihima walam yutaqabbal min al-akhar. Masha Allah. Qala la akitulannaka. Allah. Qala innama yataqabbalu Allahu minal muttaqin. ẹ dákun ẹ pariwo Ọlọ́run jàmá. n ta fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé àjogún ẹ̀ ni ṣùgbọ́n gbogbo wa yìí ká sá fún ká sá fún ìwà ọ̀dàlẹ̀ alahasadu ìwà àbàjẹ́ ìwà kèéta bí mo ṣe rí wọn fẹ́ kẹlòmí ò rí bẹ́ẹ̀ ẹ̀yin honourables wọ̀nyí náà bí èyí bá jẹ́ pé ààyè kọ̀ọ̀kan ẹlòmíín nù yín lọ́kànjú àkókò wọn gba local government méjì bó bá ṣe é ṣe àbí ó sì ran kàn pẹ́ nìkan ní bẹ níbi tó o fẹ́ gbà òun náà yóò wá ẹ wá lọ sọ́dọ̀ àwọn ọ̀gá yín lókè lọ́hùn ẹ wá dé èèyàn méjì lọ́dọ̀ wọn ọ̀tọ̀ ní téyì ọmọ báwọ̀ ọ̀tọ̀ ní téyì ọmọ báwọ̀ ẹ mọ̀ á lọ ṣe kéèta òun lọ́ndà nǹkan rú kéèta ara yín tẹ̀ ń ṣe ni òjì ẹ̀rí bí gbẹ́sẹ̀ lélẹ̀ ni òjì ẹ̀rí bí forí lẹ́sùn ká. watilu alayhi naba abunay Adama bil haqqi. kò sí nǹkan tí kéèta ṣe láyé tí ò ní bàjẹ́ kò sí nǹkan tí kéèta ṣe láyé tí ò ní la ọ̀rọ̀ ẹ̀mí lọ torí pé nígbà tó o bá rẹ̀ ni ó lọ ṣe kéèta rẹ̀ tó o wá rówó títí àṣetáni ó wá padà kọ́ ọ lẹ́kọ̀ọ́ bó ṣe kọ́ Kábílà lẹ́kọ̀ọ́ pé yẹ kò sí ní tó lè ṣe fún ju pé mú ẹ̀mí ẹ̀ kúrò láyé. watilu alayhi naba abunay Adama bil haqqi. ọlọ́ni wa ná Muhammad ìtàn tí wọ́n kọ́ sọ fún ọ yìí. naba abunay Adama bil haqqi. etí jódodo ọ̀rọ̀ ọbẹ̀ ó ní pé àwọn ọmọ Ádámà méjèèjì Kábílà àti Hábílà ètò tọ́lọ̀ ń ṣe fádámà tó gbé kalẹ̀ fún torí Ádámà ni baba ńlá wa ìyá ńlá wa ni Àwa Ọlọ́run ní káwọn méjèèjì ó papọ̀ bó ṣe pa wọ́n pọ̀ Àwa wù lóyún nígbà ogún àtẹyọ kan ó sì bí ìbejì nígbà ogún ó wá bí ẹyọ kan gbẹ̀yìn ẹyọ kan tó bí gbẹ̀yìn là ń pè ní sísù ẹyọ kan tó bí gbẹ̀yìn nìkan lọ́mọlúwàbí nínú gbogbo ogójì ọmọ àtẹyọ kan. watilu alayhi naba abunay Adama bil haqqi. àwọn ogójì yòókù àwọn ni bí ọmọ ọ̀rá ìsà àwọn ni bí ọmọ Boko Haram àwọn tí wọn ọkọ kẹmí ọbọ àwọn tí wọn ọkàlẹ ayé kó nǹkan kan àwọn kàkà kí ọ̀gá ó kú òun ló wọ́n yà kú. oníkọ́bílà. òun àwọn tó pọ̀ àwọn ẹni gbogbo lọ́fẹ̀ẹ́ pọ̀ nú ọmọ Ádámà. wọ́n á ní kò burú ẹ̀yin méjèèjì ẹ mú nǹkan ẹ̀bùn ẹ mú nǹkan tẹ́ ẹ fẹ́ fún èmi Ọlọ́run. tẹ́ fi súnmọ́ Ọlọ́run. tẹ́ fi súnmọ́ Ọlọ́run àwọn méjèèjì wa Ọlọ́run ní ẹ gbé kalẹ̀ kálukú wa gbé kalẹ̀ iná wa wá láti sánmà tóóró tó wá sílẹ̀
ó sì gbé ti Ábílà lọ sí sánmà. Ọlọ́run tẹ́wọ́ gbà tiẹ̀. Ọlọ́run tẹ́wọ́ gbà tiẹ̀. Ẹ̀gbọ́n wa ní ṣé kíní ń tọ́lọ̀ òkè òní padà wá mọ́ ni òkè náà ló ti wá tẹ́lẹ̀ oníyọ́ gbọ́dọ̀ padà wá ni o tí ó bá padà wá Allahu Akbar. Walam yutaqabbal minal akhar. Ọlọ́run lémi Ọlọ́run ń ọgbà ti Kábílà. Ngbà mo ní wọn ó gbé nǹkan ẹ̀bùn tí wọ́n fẹ́ gbé wá mo wá gba ti Ábílà ń ọgbà ti Kábílà. Qala la'aqtulannaka. Bó ṣe rí pé tọ̀ tí àbúrò òun lọ́lọ́run gbà ó ní nínú gbólóhùn lẹ́nu ó ní la'aqtulannaka. Qala la'aqtulannaka. Ó ní wọ́n pa ọ́. Ẹnìkan kan pààyàn rí láyé. Jọ́nà ló bẹ̀rẹ̀. Òun ló bẹ̀rẹ̀. Ó ní wọ́n pa ọ́. èèyàn ò kú rí níjọ́ náà. Èèyàn ò sì kú rí. Àwọn náà lọ́lọ́run kọ́kọ́ dá. Bàbá wọn lọ́lọ́run kọ́kọ́ dá. Ẹnìkan kò sì kú. Bó ló ṣe lè jẹ́ Ànábì Ádámà aleyhi salatu wa salam kò sí nílé ńjọ́ náà ó ń bẹ Mákà. Bọ́ọ̀lù àjẹ́ àbúrò oníkínlá wa dé. Qala innama yataqabbalu Allahu minal muttaqin. Àbúrò wa mọ̀ pé ntẹ́gbọ́n òun sọ òdodo ọ̀rọ̀ ni kò mọ̀ pé ń bẹ lẹ́mìí rẹ̀ ó ní ńgbà tí Ọlọ́run gba tèmi o ẹni ọba páyà Ọlọ́run lọ́lọ́run máa gbà tí. Innama yataqabbalu Allahu minal muttaqin. Ọlọ́run gba Ọlọ́run ẹni Ọlọ́run bẹ ẹni ó bẹ̀rù Ọlọ́run ó gba sàrá rẹ̀. Innama yataqabbalu Allahu minal muttaqin. Basatita ilayya yadaka Allah litakitulani Allah ma ana bibasitin yadiya ilayka liakitulaka. Ngbà tó ti wá lè sọ fún pé liakitulannaka pé wọ́n pa ọ́. àbá ọjà débi ikú. Èmi ni wọ́n pa ọ́. Àbúrò wa ní. La'in basata ilayya yadaka. Èmi ò ní gbé ọwọ́ tèmi báyìí. N ò ní gbọ́wọ́ mi sókè sí ọ. Ma ana bibasitin yadiya ilayka. N ò ní gbọ́wọ́ mi òkè sí ọ o. Liakitulaka. Kí wá sọ pé wọ́n pa ọ́. Inni akhafu Allaha Rabbal alamin. Ẹ dákun ẹ pariwo Ọlọ́run. Ó ní torí pé mi ń páyà Ọlọ́run èmi ò ní gbọ́wọ́ mi sókè sí ọ. N ò ní gbà lérò rárá pàápàá pé wọ́n pa ọ́. Inni akhafu Allaha Rabbal alamin. Masha Allah, Masha Allah. Inni uridu an tabu'a bismi. Faddal. Wa ismuka fatakun min ashabin nari. Allah. Wa dhalika jazaa'u zalimin. Ó yá Idrisi bá ń tún wí kí n gbọ́. فطوعت له نفسه فقتل أخيه. Allah, Allah. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فأصبح من الخاسرين. Bá ń gbé fún Idrisi ohùn rẹ̀ ń le kókó pọ̀. Mo rò pé ó ṣẹ̀ṣẹ̀ jí ni. Qala inni akhafu Allaha Rabbal alamin. Fatawwa'at lahu nafsuhu qatila akhihi. Ó
ọlọ́run mọ́sá là wá. فطوعت له نفسه ọlọ́run kó wa là. أخيه àṣetáàní ọwọ́ àṣẹ pípa àbúrò rẹ̀ lẹ́sọ̀ọ́nù ẹ̀mí ẹ̀ pé àfikún ọ̀pá náà. فقتله ọwọ́ àwa ọ̀nà tí ó fi pa ibi tí kèéta burú sínú. kèéta burú oníkèéta ó lè wà lẹ́nu pé ń wá ọ láti bí ọdún 5 tíṣà ń wá ọ̀nà tí ó fi bayé rẹ jẹ́ yóò máa wá gbogbo ọ̀nà kiri ní kò síbi tí ò ní wọ́rọ̀ rẹ dé kò ní dẹ̀yìn. فطوعت له نفسه قتل أخيه فقتله فطوعت له نفسه قتل أخيه فقتله. ó ní wọ́n pa ọwọ́ àti àṣetánì wá ṣe lọ́sọ̀ọ́ pé ọ̀nà tó fi gbẹ̀mí ẹ̀ ẹnìkan kan ọ̀pá yẹn rí ẹnìkan kan òkú rí ọwọ́ ń ṣe wàhálà kiri bó lòun ó ṣe pa ńgbẹ ẹnìkan kan òkú rí ẹnìkan kan ò ṣe pa yẹn rí ọwọ́ ń ṣe wà ọlọ́run kọ́kọ́ àṣetánì kọ́kọ́ mú ṣe wàhálà yẹn títí gbogbo ọlọ́run ó ṣe pa àṣetánì rẹ̀ ṣe wá pèlè nítorí ṣe wàhálà lé lórí olè òkúta ti ń bẹ nílẹ̀ òkúta tó wà nílẹ̀ bọ́ ọba ti gbé òkúta yẹn ìwọ́n sá lámà lórí bọ́ ọba lámà lórí kò ti pa ní ẹ̀. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فقتله فأصبح ọ̀padà bí wò báyìí òmìnira mọ́ ọwọ́ ń dààmú wàhálà wa bá gbogbo oníkẹta ayé ò ní sinmi títí wọ́n fi kú. فطوعت له نفسه قتل أخيه فقتله. ọ̀rọ̀ kẹta yìí ní ìdáwọ́lá fún lórílẹ̀‐èdè yìí o ọ̀dànù lérú ọ̀dẹ ọ́fíìsì wọn gbogbo alábẹ̀rẹ̀ ní ìdàrú bí kẹta bá dáàrin èyí tẹ́ ìpẹ́ra yín lọ́nà rí bùi náà ní gbọ́ra yín yé mọ́fà wọ́n ní kẹta yọ ká bá bọ́ sáàrin yín gbogbo yín ní ọ̀dà alágbòrò lẹ́ẹ̀kan náà. فطوعت له نفسه قتل أخيه. tọ́ àṣetáàlì tó ṣe pípa ilé sọ fún náà lọ́kọ̀ pípọ́ da òkúta má burú ẹ̀ lórí ó sì pa. فأصبح من الخاسرين. ọlọ́run ní fàásìbá amínà khasiri a sì sọ́dẹ̀ ní òfò láti bẹ̀ a sọ kábílà dẹ̀ ní òfò láti bẹ̀. فأصبح من الخاسرين. ọ̀pá láàfin mọ̀ pé tá a jogún ọmọ ádámà ló bẹ̀rẹ̀ rẹ̀ àwa náà ń kọ́ ọmọ ta ni wá. Ádámà. mọ̀ gbọ́. Ádámà. ìtọ́ba ádámà àkọ́kọ́ ṣe gbogbo wa náà ń bẹ lára wọn àjogúnbá ni òní màyàn rí rárá ọ̀mọ́dé rárá o ńdọ́tọ̀ kọ́kọ́ mọ̀ náà ni ó dò lè nínú pépà inú sì máa bí o inú sì máa ọ̀mọ́rí فبعث الله غرابا. mọ̀ ń bọ̀ ọwọ́ apáta ó mi àbúrò rẹ̀ lẹ́kọ̀ọ́ òbí máa Ìdààmú bá. wàhálà wa dé gbogbo oníkèéta wàhálà ní pa wọn wàhálà wa dé torí pé ẹni ó kú ẹni kò kú rí
ọwọ́ àwọn ò pé àbúrò táwọn àjọ ń sọ̀rọ̀ táwọn àjọ ń ṣe tó ọwọ́ akú náà nù ní ọwọ́ akú ni lọ́ba ń gbé àbúrò rẹ̀ bọ́ọ̀rùn káàkiri lọ́ba ń kiri ní oko kiri ní gbé àbúrò rẹ̀ kiri àwọn àfọwọ́ ní tafsir náà wọ́n ló gbé bẹ́ẹ̀ ó sì gbé káàkiri bẹ́ẹ̀ fún ìjọ ọdún mẹ́ta. tọ́ ọwọ́ di wàhálà bẹ́ẹ̀ ni mo ni mo gbé sí ni wàhálà rẹ̀ ń bí mo ni mo fẹ́ gbé sí lẹ́yìn tí wàhálà ti wá mú lómi. Bàbá ọlọ́run wá gbé kánákáná kan dìde. Yàrá sùn bẹ̀rẹ̀ àrùtí. Masha Allah. Nítorí ìyàwó kẹ́yìnbá ìwà ìsọ́ àtàkì. Kánákáná wo ni ọ̀kan nù àwọn. Ìkan pàkejì. Ìkan kú. Èkejì wá fẹ́ bò mọ́lẹ̀. Ó wá fẹsẹ̀ wá ilẹ̀. Ọfẹnu wálẹ̀, ọfẹsẹ̀ wálẹ̀, ọfẹnu wálẹ̀, ọfẹsẹ̀ wálẹ̀, ó fi gèmí ẹ̀, ọwọ́ àti kánakáná kejì ẹ̀ tó ti kú ó tì í bẹ̀, ọwọ́ àwáyé ìpẹ̀lẹ̀ láàáyé Ngbàtí kábílà rí orí ọlọ́run láti yọ ọdún yìí náà tóun ti rú àbúrò òun káàkiri. Lọ́gbọ́n òun ló tó ṣẹ̀ṣẹ̀ wá wálẹ̀ ló tó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́lẹ̀ tó lè gba àbúrò rẹ̀ lọ́yẹ̀ṣẹ̀ wá bò mọ́lẹ̀ gbé. Kọ́lá yá wá ilẹ̀ tán. Ó wá di wọ́n mọ́ ní jọ́nà pé wọ́n mọ̀ ṣe o. Yá wá ilẹ̀ tán. Ẹgbẹ́ ìwọ òun mọ̀ sórí ikú. Yá wá ilẹ̀ tán. Masha Allah. Àjẹsìtò wá ní àkúnná mísílẹ̀ àfẹ́lẹ̀ bọ̀rọ̀bì. Ọgbọ́n tó fún ẹyẹ kánakáná kó o tiẹ̀ fóun rá o tiẹ̀ lè fóun lọ́gbọ́n tó fẹ́ yẹ kánakáná ìtọ́ ẹ kéde ẹ kó sì yá sáré kó mọ́lẹ̀ ló ti wá rú òkú káàkiri bí ọdún mẹ́ta. Fàwọn ìyá sọ̀rọ̀ta àfi. Masha Allah. Fàṣìbá mi dandan dèmí náà. Ẹ pariwo ọlọ́run jẹ máa. Fàṣìbá mi dandan dèmí náà. A lè rí ọ̀nà àyàfi ká yọ pé ta kúrò ní àlámàrí wọn. Kullul hadawati. Kullul hadawati. Qad turja izalatuha. Illa al-adawata man adaka min asadi. Illa adawata man adaka min asadi. Innal adawata. Kéta. Innal adawata. Wọ́n tún ní àyíṣáná sọ. Qad turja izalatuha. Innal adawata. Apá à ń dùn wọn ò lè ṣe wí lẹ́jọ́. Ọba ti ṣáájú ò ti ṣáájú nù. Ṣùgbọ́n kí wọ́n máa wá wọ̀ ọ́ lọ pé kó o sì máa rí wájú lọ fún ọlọ́mọdé máa níbi Ádámà bẹ́ẹ̀. Innal adawata. Bá a ṣe eré lẹ́fà ṣe là ń wá. Innal adawata. Bá a ṣe ní kí ó débi tí ń sọ pé òun lọ là ń wá. Innal adawata. Bá a ṣe ní kí ó dé èèyàn tó ló fẹ́ dẹ̀ là ń wá. Innal adawata. Qad turja izalatuha. Illa adawata. Illa adawata man adaka min asadi. Illa adawata man adaka min asadi. Kò sí ọgbọ́n tó lè dá lọ́dọ̀ ẹni tó ti kéta rẹ̀, ó lè bọ́ lọ́wọ́ ẹ̀, gbogbo ọ̀nà ni ó máa wá. Gbogbo ọ̀nà bọ́ bá wà ká tó fẹ́ ni yóò tó wá mi. Bọ́ bá wà ká tó fẹ́ ni yóò tó wá nà. Yóò máa wá wọn ọ̀rọ̀ ńláńláńlá
àpẹtẹ ẹ tó lè gbé kalẹ̀ ní tí bá ń lọ òun náà ni ó hun irọ́ fún rẹ̀ òun náà ó lè dọ́dọ̀ ọ̀gá kọ́tọ̀ pé ọmọ rẹ̀ lè gbé lágbájá ọmọ rẹ̀ lè tọ́ọ̀jì mà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ owó títí jẹ. ìnana àbẹ́ ọ̀tẹ̀. Lọ́wọ́ oníkèéta wọ́n yẹ padà lẹ́yìn yìí wọ́n yẹ kọ́ àrùn tí ò da bá ìjọba látara ádámà kódà nípa ọgbọ́n wọn fẹ́ dá ibi ìwọ́n gbé sọ pé kọ́ dá ẹ̀rọ ẹni tó dókèéta rẹ̀ yóò sì máa sọ pé àníyàn rẹ̀ ọ̀dá o. ìyá sùdú ní fàìní ọgbà ìrùlá ìbí. أهل الفضل قد حسدوا الله وابلي من الناس أهل الفضل قد حسدوا يحسدوني فإني غير agbọ́dọ̀ bá a bá fẹ́ ní àwẹ̀ tá ń gbà yìí ká kúrò níbi kéèta kéèta ẹ má lọ bí kéèta Yasuduni má lọ bí kéèta mọ́ ó ṣe kéèta èèyàn ó padà lẹ́yìn ẹ̀ náà tí wọ́n fi yẹ̀ ń sá njọ wọ́n yẹ̀ ń sá ìwọ ló sì kọ́kọ́ dọ́dọ̀ rẹ̀. Yasuduni ẹ wo àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè yìí ẹ wo wà tí wọ́n ń hù ẹ ti mọ̀ pàjogún bá wà ní. àwọn ni wọ́n máa gbẹ́ nìkan tẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ láìda wọ́n kọ́ pépà wọ́n sọ níjọ́ tó ń tọ̀ ń bá wa rápálátọ́ bẹ̀ lọ́ọ̀lì hàn lórí tọ́ba ìwọlé mọ́ wọn lọ́wọ́ ẹni tí ń ṣe kéèta ní ọ̀kọ̀ọ̀kọ̀ kì í pé congratulations. Yasuduni mọ̀ ọ́ jẹ́ pé wọn ò ní múra. Fa'inni gayula ibihi. àwọn ọ̀tá Buhari tí wọ́n ní ó ti fẹ́ kú tán ó ti fẹ́ kú tán kọ̀ lálàáfíà eléyìí ò lè pẹ́ níta ẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe gbé Yar'Adua abẹ́nu tí ó lòjọba tán tó fi kú gbogbo wọn kò sí tí wọ́n sọ tán. Wọ́n ní ẹ jẹ́ ká fọ̀tẹ́ sílẹ̀ kí ìdẹ̀ra ó bá wa. Ẹ jẹ́ ká fọ̀tẹ́ sílẹ̀ kí ìdẹ̀ra ó bá wa. Ẹ jẹ́ ká rántí ọjọ́ tá ò wọ̀ sáré. Ẹ jẹ́ ká fọ̀tẹ́ sílẹ̀ kí ìdẹ̀ra ó bá wa. Innal adawata. العداوة قد ترجى إزالتها. kò sí ní tó lè fún oníkèéta láyé wàláhì kò ní í gbà gbogbo nǹkan lọ́mọ sọ pé o fẹ́ fún kò ní í gbà torí ń tá a dá mọ̀ ni ńjọ́ Buhari wọlé ọ̀tá nọ́mbà 1 ọ̀tá tó kọ́kọ́ ní lọ́kọ́ sọ pé congratulations sir ó tún lo sir fún. Kullu adawati. ẹ ń gbọ́. Kọ́ni tó já izalatuha. Allah. Illal adawata man adaka min hasadi. ntí ń jẹ́ kéèta ká yọ kú ònú ọ̀rọ̀ wa. Wasaniyan. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Alhursu. Allahu akbar. Allahu akbar. Ojúkò ẹ pariwo Ọlọ́run ni. Allahu akbar. èèyàn ní ń da gbogbo èèyàn náà àtúnjogún èèyàn náà ni lọ́dọ̀ ta la ti jogún ẹ̀. Ádámà. ọ̀dọ̀ Ádámà náà ni. Izqala Allahu ta'ala inni ataytuka al-jannata wa ma fiha wala taqraba hadhihi shajara. gbogbo wa tá à ń kírun tá à ń gbààwẹ̀ tá à ń yọ sàkátà ń hùwà rẹ̀ ń bo lálá fẹ́ dé sí lọ́dọ̀ Ọlọ́run náà. Àlìjánà. ń gbọ́. Àlìjánà. ẹ wo wàhálà wa bó ṣe pọ̀ tó fa. a fẹ́ lọ àlìjánà ni wàhálà pọ̀ tó báyìí. a fẹ́ lọ àlìjánà ni owó tó yẹ á lò fúnra wa là ń dà á lẹ̀ fọlọ́hún. a fẹ́ lọ àlìjánà là ń ṣe wàhálà lọ́sàn-án látòru àlìjánà náà là fẹ́
àbí àlìjáná ọlọ́run gbá Ádámà sí Allah. ó gbé e bẹ̀ àtòun àtìyàwó ẹ̀ ẹ máa gbádùn ń bẹ̀ ẹ máa jẹ ẹ máa mu ntẹ́ ẹ bá ti tọ́ ẹ̀mí yín bá ti rò pé ẹ fẹ́ jẹ náà lẹ́ẹ̀ máa bá níwájú yín. wàlá taqraba ṣàjàrà. lẹ́yìn tí mo ti dá yín lọ́lá sínú ààyè yìí ẹ wò igi yìí ẹ má débẹ̀ ẹ má débi igi yìí o ẹ má débẹ̀. bá mi Ádámà. wọ́n ní èyí ti jẹ́ gbogbo ọlá tó dá wa yìí kí n là wá lọ bí igi òun kò sí ní tá a fẹ́ wọ́ lọ bẹ̀. Ádámà sì ti gbàgbé pé ń dòsí tá a fẹ́ dáhùn àṣetánì ń bẹ nú ẹni tó tako dídá àwọn. àṣetánì wa ní ibi igi wo lẹ̀ ní dé ẹ débẹ̀ bẹ́ẹ̀ fẹ́ débẹ̀ ń mú yín débẹ̀. ìwà Ádámà bọ́ ọba gbọ́nú tó ọgbọ́n lẹ́yìn tó ọba gbọ́nú tó ọgbọ́n lẹ́yìn ó débi igi òun. ìsìnkú ní àwọn tà wàsá ojú kàlí jannata. ìwọ àtìyàwó rẹ ọgbà àlìjánà ni ẹ máa gbé lọ lọ́hùn wí ẹ máa gbọ́gbà àlìjánà. wàkùlá mi ní àràgàdà àìsòsì ìtumọ̀. gbogbo ń tẹ̀ ń bá ń fẹ́ ni mo ṣe fún yín bẹ̀. wọ́n wá wà lálìjánà wọ́n ń gbádùn wọ́n ń jẹ wọ́n mu bí ọba jẹ́ àkóbá tànàbí Ádámà kí n la wá wá sáyé yìí kí n la bá wá ṣe. hamalahu bifari ala akili mina Aha. darati. ìsìnkú ni àwọn tàwásá ojú kàlí jannata. tọ́ wàkùlá mi ní àràgàdà àìsòsì ìtumọ̀ wàlá taqraba àzì ṣàjàràtà fatakuna min al-zalimin. ẹ má yà alábòsí fúnra yín o ibi igi ẹ má débẹ̀ o lọ́lọ́run wí o ẹ má sún mọ́ látàkàràbá Hazihi shajarata. ẹ má sún mọ́ kí tẹ́ ń wò yìí o. fa'amalahu hirsun ala ọ̀rọ̀ pọ̀ ń bẹ shajara. àwọn àfáàní kì í ṣe igi àwọn àfáàní kì í ṣe igi àbísọ ni ó òfin Ọlọ́run èyí tá a dá máa jẹ gan-an wọ́n ní èyí ṣèṣo tá a lè mú lọ́wọ́ wọ́n ní èyí ṣèṣo tá a lè mú lọ́wọ́ àbí Kìí ṣe ápù. ń wọ̀ gbọ́ àbí apple mọ́ngòrò èyí ṣèṣo tá a lè mú lọ́wọ́ kì í ṣèṣo tá a lè mú lọ́wọ́ ẹ̀yọ́ ń bá dán Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní èyí ṣèṣo tá a lè mú lọ́wọ́ wọ́n ní ntọ́lọ̀ ń lò fi wégi yẹn gbogbo wa náà la mọ̀ Kìíní ni. igi tójú èkú ò ń bẹ̀ igi tójú Kìíní èkú ò ń bẹ̀ a máa ṣe salama aleikum bí ẹ̀ márùn-ún salama aleikum salama aleikum salama aleikum n ò tí ẹ mọ̀ pé ẹ̀yin tá a jọ sàràfà ni. Ají ajá. aláàbá mi ají. ìsìnkú náà ń tà wàsá ojú kàlí jannata. ẹ máa gbé àlìjánná ẹ gbé bẹ àtiwọ àtìyàwó rẹ wọ́n sì ń gbé bẹ ṣùgbọ́n eléyìí má dé bẹ́ẹ̀ o. wala taqraba hadhihi shajarata fatakuna mina zalimina fatakuna mina zalimin. Ọlọ́run ní ẹ má dé bẹ́ẹ̀ kẹ́ ẹ má bàa ṣàbòsí fúnra yín kò sí ní tẹ́mi Ọlọ́run fẹ́ fi ṣe o ṣùgbọ́n kẹ́ ẹ má ṣe o ẹ má dé bẹ́ẹ̀ o torí kẹ́ ẹ má ṣàbòsí fúnra yín. fa'azallahuma shaytanu anha. Ọlọ́run ṣọ́ wa pẹ̀lú èṣù àwọn èṣù èèyàn náà ń bẹ láyé Allahu akbar. àwọn tí tọ́ka èèyàn síbi téèyàn ó ti tẹ̀rì ibi téèyàn ò gbé ní jẹ́ èèyàn mọ́ ibẹ̀ ni wọ́n darí ẹ̀ sí wọ́n á ní kíni bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú ìwọ lójú òrìrì yóò bà ọ́ láyé jẹ́nu yóò sì bàlẹ̀ kí á máa rẹ jẹ́. فأزلهما الشيطان عنها. فأزلهما الشيطان عنها. nígbà táwọn màláíkà ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé wọ́n Ọlọ́run ó ṣàdéhùn àlìjánná fáádámà ó sì fi sálìjánná náà Ọlọ́run àtìyàwó rẹ̀ wọ́n máa gbé bẹ̀ kí ló wá dé tó sọ wọ́n kalẹ̀
Ọlọ́run ní kọ̀ọ̀kan mi ò fàásàláwù máa ṣe ìtọ́nù àníhà. Ṣètọ́nù àníhà. Àṣetánì lọ́yẹ̀ wọ́n ń sá o. Fàákọ̀rọ̀jáhùmá mimma kana fihi. Ààyè tí mo fi wọ́n sí àṣetánì lọ́yọ̀ wọ́n ń bẹ̀. Kulina bitu ba'dukum li ba'din aduwwun. Àìrí náà rí rẹ ni. Ǹjọ́ ọba rí náà ríra rẹ lọ tẹ́tán. Ǹjọ́ ọba rí náà ríra rẹ làbùkù kàn ọ́. Ǹjọ́ tó ọba rí náà ríra rẹ lọ ráyé ṣe mọ́. Ǹjọ́ ọba rí náà ríra rẹ lọ kó ìbínú Ọlọ́run. Àìrí náà rí rẹ ni. Máa pé èmi lẹni báyìí. Èmi ni kìnnì kan báyìí. Ẹ wọ àwọn olórin. Mo máa ń wo nǹkan kan nú ọ̀rọ̀ àwọn olórin tí wọ́n ń kọrin. Bí wọ́n bá kọrin làákàyè lọ. Wọ́n wà á tún ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ sọ̀yà pé èmi kinní kan tí ò sírú mi irú rẹ ti pọ̀ rẹ́gẹ́dẹ́ tí ó dìde lẹ́yìn rẹ̀ àbí ṣé ọ̀pá orin tó ọkọ rẹ ni wọ́n á nínú olórin kò sírú àwọn tó ń pèdè bí àwọn ńgbọ́ bá yìí yálẹ̀ ni kò sì tún máa pèdè lọ́la ó sì ń bẹ láyé wọ́n sì ń tún pèdè kò yẹ kó jẹ́ nìkan kó rédè yẹn pè mọ́. Njọ́ ẹ̀dá bá ti rí nàrí rẹ̀ Ọlọ́run lẹ́yìn méjèèjì ẹ̀ mọ́ rí nàrí ra yín. Alẹ́hẹ́sù. Wọ́n padà wá ṣe ń tọ́lọ́hún ní wọn ọmọ ṣe wọ́n rí nàrí ra wọn. Ngbà wọ́n rí nàrí ra wọn wàhálà tí bọ́ ọmọ ànábì Ádámà tá ọmọ ànábì Ádámù ò ní sinmi tí ó fi dọjọ́ kú. Ẹ wọ àwọn tí máa ń wé àwọn tí ń kówó wa lórílẹ̀‐èdè yìí bí wọ́n bá ti kówó díẹ̀ wọn aláwọn ń lọ ìlú òyìnbó àwọn ń lọ sinmi wọn ò sinmi wọ́n kàn tara wọn jẹ ni. Ń máa lọ ìlú èbóǹbó wọn ti sinmi. Ebi wọn kiri lọ́hùn náà ni iṣẹ́ kí la fún wọn ṣe ń bí báyìí tẹ́lẹ̀ iṣẹ́ wo wọn ń ṣe ń bí tẹ́lẹ̀ tí wọ́n fi láwọn ń lọ sinmi bí wọ́n bá dẹ́nu òyìnbó gbogbo ntọ́wọ́ wọn ò tó tẹ́lẹ̀ ni wọ́n máa lọ fà ṣé wọ́n ṣe mí nu. wọ́n lọ rest in peace ni. ẹ̀dá ò ní sinmi ntó sì fi mọ̀ pọ́ máa nábì Ádámù ò gbọ́dọ̀ sinmi láéláé inú omi la ti dá wà bọ́ ọba wa fẹ́ mọ̀ bó o lè sinmi láéláé bu omi sínú bàsíà ńlá lálẹ́ inú abọ́ ńlá kan bu omi síbẹ̀ lálẹ́ fi sílẹ̀ ńbẹ̀ báyìí sùn ló ṣe ni bí kinní kan ni máa wo omi yẹn mi àmúná lọ tán tọ́sílẹ̀tì ó tún máa fi wò ó omi ni ọ máa wò kò ní sí ìfarabalẹ̀ fún omi yẹn ń bi tó bù sí títí lẹ̀ ó fi mọ́. Ìwọ tá a wá dá láti inú omi ọwá lọ fẹ́ sinmi ń bò ní sinmi ọ̀hún wà. Alẹ́hẹ́rìsù ọ̀kánjúà bẹ́lẹ̀ yìí ti ṣe wá ń jẹ́ wàhálà fún wa ọ̀kánjúà báyìí ni mo fẹ́ ṣe mo gbọ́dọ̀ rí nǹkan báyìí wọ́n ní ọmọ sí wò àfìgbò sí ádámà sí ó padà wá rí àṣírí ara rẹ̀. Ó wá kó wàhálà wọn àtòun àtìyàwó wa ń sáré kiri ń bo láti rí nǹkan tí ó bà sírí wa bó láti rí ń bẹ̀ dábàá ti ń sáré kiri ńdọ́tà àṣírí bá tú ǹjẹ́ ọ̀wà á bo àṣírí ní ọmọ wa kiri àwọn méjèèjì wa ń sáré òkè wọn ń sáré lẹ̀ pé ń bo làṣírí ó ti bò. obìnrin ló ládàmọ̀ kó lè jẹ́ náà. obìnrin sì ni obìnrin ló lè kú o. obìnrin ni Ọlọ́run lémi Ọlọ́run mo tóbi ju sánmà àtilẹ̀ lọ ẹnìkan ò tó mi bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ rẹ̀ lọ alẹ́ mi Ọlọ́run ni Aliyul Azim. wàlá yàhùndù ìfúsùnmá wà wàlá Aliyul Azim. Ọlọ́run ní sísọ sánmà àtilẹ̀ sísọ sánmà àtilẹ̀ ọ̀rọ̀ mi lọ́rùn lẹ́ẹ̀kan náà ni mò ń sọ gbogbo ẹ̀ èmi náà sì ní Al-Aliyu èmi ni mo ga jù Al-Azim èmi ni mo sì tóbi jù ẹ pariwo Ọlọ́run jàmá Ọlọ́run lémi ni mo tóbi jù ṣùgbọ́n bí mo ṣe tóbi tó yẹn inna kaidakunna azim. inna kaidakunna azim. Ọlọ́run ní ète tí mo fún àwọn obìnrin agbára ète tí mo fún àwọn obìnrin ó tó bí èmi Ọlọ́run ṣe tó. inna kaidakunna azim. ìyàwó rẹ lọ tẹ ọ wá ń fan bàbá rẹ ọ ń fan yálàyà rẹ àlọ́ lọ́ọ̀tẹ̀ ọ̀ọ́tẹ̀ ló wí hùn. bẹ́ẹ̀ni.
yóò wo táìmù fún ọ ní. Inna nisa shayatin. mo mọ̀rọ̀ débẹ̀ ni ká lè bá àmọ́ bóbìnrin ṣe tóbi tó. wọ́n ní aṣọ́ra fóbìnrin mọ́jì ó gbọ́dá lọ́wọ́ ẹ. Anabi Adama nígbà tí ó kú láyé ọ̀ràn ọmọ rẹ̀ sísà ó ní ó sọ fáwọn àrọ́mọdọ́mọ tí ó máa bọ̀ pé nǹkan mẹ́ta ni ẹ ṣọ́ra fún. nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ń bẹ. awwaluha la tatma'annu bid-dunya fa inni atma'antu ó ní tọ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn wọn ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀ láyé wọn ò gbọ́dọ̀ fàyàbalẹ̀ sáyé nítorí pé ń gbé mi fàyàbalẹ̀ sálì Jánnà ńgbà mọ fàyàbalẹ̀ sálì Jánnà náà lọ́lọ́run yọ mí kúrò ń bẹ̀ sọ fún wa o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. wa thaniyan la ta'malu bi hawa nisaikum fa inni amaltu bi hawa. sì sọ fáwọn èèyàn rẹ tí ń bọ̀ lẹ́yìn ìwọ sísà sọ pé kí wọ́n má gbára lóbìnrin pọ̀ o kí wọ́n má máa gbàmọ̀ràn obìnrin o torí pé ìmọ̀ràn obìnrin èmi pẹ̀lú ádámù ẹlẹ́mi pẹ̀lú ìyàwó mi nìkan là ń dámọ̀ràn ńlọ́yọ̀ wá kúrò lálìjánnà èmi pẹ̀lú ẹnìkan ni n ò pe àwọn màláíkà sí kájọ dámọ̀ràn ṣùgbọ́n ẹ ó rí i pé bí ẹnìkan bí a bá sọ pé ẹnìkan ń bú chairman bíyàwó ẹ bá gbọ́ talẹ́ ní ń bú yín à ń pàdé lóde yóò kan àbùkù bàbá alábùkù ni ọkàn ẹni ọba jẹ́ chairman tó ní làákà ni ó gbé wá ọ̀rọ̀ yìí ọkàn àwa ibi iṣẹ́ ti wà kọ̀ọ̀kan ṣùgbọ́n ojúmọ́ ètò bá sọ pé tí ọlọ́gbọ́n ọ̀nàrẹ́bù tí ọlọ́gbọ́n tó ní bí ẹ bá ti pàdé ara yín bú dáadáa yọ yẹ ọ̀ ń sá. wà ń pè ìyàwó mọ́mì. yọ yẹ ọ̀ ń sá nù. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. istashiru fil amri fa inni law shawartu lil malaika. ó ní ìwọ sísà sọ fún àwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn àwọn àrọ́mọdọ́mọ mi tó ń bọ̀ lẹ́yìn sọ fún wọn o kí wọ́n jẹ́ ní tí ó máa gbàmọ̀ràn ẹ̀dá ẹgbẹ́ wọn kí wọ́n má máa dá nǹkan ṣe kí wọ́n máa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn kiri bí wọ́n bá ti ń gbàmọ̀ràn tí wọ́n fẹ́ ṣe ọmọ ṣeéṣe. ẹlẹ́ẹ̀kẹrin. wàrọ̀bẹ̀ kullu amalin turidunahu fansuru akibatahu. sì sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn gbogbo ohun tí wọ́n bá dáwọ́lé láyé lórí ohun tí wọ́n bá wà ìbẹ̀rẹ̀ rẹ̀ bí wọ́n bá ti rí kí wọ́n máa wá ronú sí kíní ń bẹ níwájú kíní ó wàá gbẹ̀yìn. òní ni wọ́n ń wò. òní nìkan ló ń rò òòrọ̀ la òòrọ̀ tún la òòrọ̀ gbogbo ọjọ́ ayé kù yòókù tí ń bọ̀ ó ń ṣe jàgínní yòdò lórí ayé tí ò tó nǹkan. alahirisu. Masha Allah. wa thalitha alkibru. alkibriya kibriya kò sí tí ò lè ṣe ìyẹn ni mo lè fi ṣe wáàsí fún ẹ̀yin honourables alkibriya motomoto fa awwaluhu min shaytan. gantaga ibi ẹ̀ ń lọ jìnnà ẹ̀yin tẹ́ ẹ jọ honourable ẹ fẹ́ jẹ kọmíṣánná ẹ fẹ́ jẹ gọ́fúnọ̀ báyìí bá ń bẹ inú yín yìí ààrẹ ni tí ó du pírẹsidẹ́ǹtì tí ó sì wọlé wàláyé ààrẹ ni tí ó du tí ó wọlé ìwà yín láti pìlẹ̀ yìí ni ẹ sọ bẹ́ẹ̀ bá ti sọ pìlẹ̀ ibi ẹ̀ ń lọ níwájú lọ́hùn ó súnmọ́. wala tusahhir khaddaka linnas. ẹ má sọ̀jìká sáwọn èèyàn ẹ má sọ àwọn kan ni wọ́n dìbò fún yín ẹ má sọ̀jìká sí wọn. la tusahhir khaddaka linnas. ẹ má jọra yín lójú débi pé ẹ máa sọ pé ètí jẹ́ òtí ẹ ti dìbò ètò bàbá tó ń halẹ̀ mọ́ wa yẹn ẹ yọ ìbò yín ẹ yọ kan ìbò yín àbí ẹ di méjì lẹ́ẹ̀kan náà ni ẹ yọ kan ni ẹ jẹ́ ń sanwó ẹ yọ kan yẹn fún yín mọ wí bẹ́ẹ̀ bó o ti wíhun lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́wàá ti yọnú àwọn tí wọ́n dìbò fún ọ. wala tusahhir khaddaka linnasi. Masha Allah. wala tamshi fil ardi marahan. Ọlọ́run ní ẹ má sì ràrìn yan lórí ilẹ̀ ìrìn ẹ má ràrìn yan lórí ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti jọ́nà rìbù yìí ẹ nípò ayé ti mọ̀ yín
wọ́n dẹ̀ ti dá yín sọjú okùn kẹ́ ẹ máa wá hùwà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ولا تصحر خدك للناس ولا تمشي في الأرض مرحا ẹ má rìnrìn táǹkù. لا تمشي في الأرض مرحا torí pé innaka lan tarikal harda. إن الله لا يحب كل مختال فخور Allah. إن الله لا يحب كل مختال فخور. ọlọ́run ní èmi ọlọ́run mi ò fẹ́ràn onífàárí èèyàn n ò fẹ́ràn onígbéraga èmi ọlọ́run fúnra mi n ò fẹ́ràn rẹ̀ kì í ṣe pé ẹ̀yin tẹ́ ẹ wà láyé nìkan lẹ fẹ́ràn èmi tí mo dá gan ò fẹ́ràn rẹ̀. وقصد في مشيك وجدد من صوتك إن أنكر الأصوات إن أنكر الأصوات لصوت الحمير إن أنكر الأصوات لصوت الحمير. gbogbo ntọ́lọ̀ ń kàkálẹ̀ yìí ẹ má ṣe. وقصد في مشيك ẹ ṣọ́ ìrìn ara yín ẹ ṣọ́. tí wọ́n máa ma bí o bá ń lọ. ẹ máa ṣọ́rin ara yín. وقصد bẹ́ẹ̀ bá ti bí ẹ bá wà láàrin ara yín báyìí ìjókòó tó dáa ní ẹ tún máa kóra yín jọ síbì kan kóníkálukú wọn máa mú wáàsí tiẹ̀ wá láàrin gbogbo yín náà lẹ lè ṣe wáàsí ẹ sọ̀rọ̀ tó dáa ẹnìkan ọmọ sì jìn ẹnìkan lẹ́sẹ̀ iwájú tẹ́ ẹ lérò pé ń lọ yìí gbogbo yín lẹ́ẹ̀ débẹ̀ ṣùgbọ́n lórí sùúrù ni o. وقصد في مشيك ẹni tí ò sì gbọ́ràn láàrin yín gbogbo yín ni ẹ kẹ́nu bò ọ gbọ́ràn ìwọ yìí ọ dà wá lágbónú a sì fẹ́ yọ ọ́ kúrò láàrin wa n ta fẹ́ kájọ máa ṣe ní kájọ máa ṣe ní kájọ máa ẹ má sì dìtẹ̀ ẹnìkan ìyẹn ní ń já làáfíà àlàáfíà ọmọ wà láàrin yín ẹ sì jọ máa ṣe dáadáa n ta mọ̀ nílùú òkèèrè ni pé local government kan sí local government kan wọ́n máa ń ṣe competition ni pé àdúgbò mi ní ó dáa jù ńgbà tí Chicago jóná ń dọ̀hún tí wọ́n wá ń ṣẹ̀ṣẹ̀ ń rebuild Chicago ńgbà wọ́n wá ń ṣe ọ̀rọ̀ tí wọ́n bára wọn sọ ni pé a fẹ́ kí gbogbo local government kó ṣe nǹkan àwúrí wọ́n wá ń forí gbárí lórí ní tí wọ́n ń ṣe ń bẹ̀ ńgbà náà wọ́n ń forí gbárí lórí ní tí wọ́n tá a bá dé Chicago lénìí ìlú tó dáa tó Chicago lénìí l'Amẹ́ríkà n ò jiyàn bá a bá tún lọ sí Los Angeles. Inna tawadu'a. bá a bá wò ó ìyẹn ní tẹ̀yìn tẹ́ ẹ jẹ́ chairman local government ni ẹ máa ṣe láàrin ara yín. min khisalil muttaqin. ẹ jẹ́ kí n tẹ́ ẹ bá ń ṣe tẹ́nìkan bá ń ṣe ń bìkan tó bá dáa lágbájá bó ló ṣe ń ṣe. ńgbà wá rí i pé Fáṣọlá ń ṣe dáadáa lẹ́kọ̀ọ́ ńlá taari gómìnà wa ní Kánò kọ́ wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ àní ó wá kẹ́kọ̀ọ́ òun náà sì sọ̀rọ̀ ẹ̀dọ́mọ sùkúù ó wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ bó ló ṣe ń ṣe kó ti fi ń dán báyìí bó ló ṣe ń ṣe kó tó fi tutù báyìí bó ló ṣe ń ṣe kó ti fi ń wùyàn báyìí ó wá kọ́ tán ó wá gbé lọ sí Kánò bẹ́ẹ̀ bá dé Kánò nísìn Èkó lẹ́ẹ̀ pè. Inna tawadu'a min khisalil muttaqin. bí èyí bá ṣe third mainland bridge tí ń bẹ lẹ́kọ̀ọ́ yìí federal government ló sì ṣe bí èyí bá ṣe third mainland òun lọ́fẹ̀ẹ́ gùn jù ní bíríìjì lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ntọ́fẹ́ gùn tó third mainland àti ṣe ní Kánò. ó ti wà ń Kánò. Wa bi taqiyu ilal ma'ali. a sì kọ́ nbí kankan ibi náà láti kọ́ gbogbo ntí dájú láàrin bẹ́ẹ̀ ṣe wà yìí náà ni pé ẹ má jara yín níyàn. Wal kibriya. ìwọ ẹnìkan ò sì gbọ́dọ̀ tapá kaka. Li rabbina. má sọ pé wọ́n lọ̀gá má sọ pé wọ́n ní kinní kan rárá oníkálukú ó fi rẹ̀ sáàyè bọ́lọ̀ ń ṣe fi sí inna akramakum indallahi atqakum. Wal kibriya li rabbina sifatun bihi. má
Masha Allah. محسوسة فتجنبنها واتقي لقد جئناكم بالحق òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lẹ́ni nìyẹn. جئناكم بالحق gbogbo àrùn tí jọ ń bẹ lára wa ọ̀dọ̀ baba ńlá wa Ádámà láti kọ́. جئناكم ibẹ̀ láti jogún ẹ̀. ogun tá a jẹ látara Ádámà ni àyàfi ká wá ṣe sùúrù pẹ̀lú ẹ̀. ولكن أكثركم للحق كارهون. Ọlọ́run ní òdodo ọ̀rọ̀ ni mo wá sọ fún yín ó lè wá ṣẹlẹ̀ parẹ́ ni tí ò ní gbà nù yín òun pẹ̀lú Ọlọ́run ni wọ́n jọ máa fà. tọ́ mo kí àwa jàmáà lọ́kùnrin àti lóbìnrin ọ̀nàrẹ́bù wa chairman local government wa Alhaji Idris Muse Ariyo ọmọdé ni Ọlọ́run mọ́sá bá wa dá lágbà. Àmín. abẹ́lọ́run kó jẹ́ kí àlùbáríkà rẹ̀ kó máa lọ sókè sí. Àmín. àlùbáríkà rẹ̀ Ọlọ́run jẹ́ ó máa lọ òkè sí. Àmín. àlùbáríkà rẹ̀ Ọlọ́run jẹ́ ó máa lọ òkè sí. Àmín. ọlá àti tóbi ànábì wa Muhammad. àwa abẹ́lọ́run gbogbo àwọn honourables tí wọ́n ń bẹ ní kàlẹ́ ń bí. dáadáa tọ́lọ́run ti fẹ́ nìkọ̀ọ̀kan yín Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. àlékún dáadáa Ọlọ́run ó tún túbọ̀ ṣe fún yín o. àdúrà tèmi ni pé àárín yín pẹ̀lú Ọlọ́run ní jẹ́ ó dàrú. Àmín. àárín yín pẹ̀lú Ọlọ́run ní jẹ́ ó dàrú. àárín yín àtọ́lọ́run ní jẹ́ ó dàrú. ọlá iná àtẹ̀yìnà. bisimilahi rahman rahim inna atayna kalakawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ká sọ wípé Ìdírísù Músè Ìdírísù Músè kó má yà kú kẹ́mi ẹ̀ ogun Ìdírísù Músè. lẹ́yìn náà gbogbo àwa jàmá a ti rí àwọn honourables tí wọ́n wà pẹ̀lú mi ń bí gbogbo àwọn honourables ẹ dìde nàró gbogbo yín ni ẹ dìde nàró.